Isa Adésìkì, èmi ni alága ẹgbẹ́ ọmọlúwàbí nínú ẹgbẹ́ ADC nípínlẹ̀ Ọ̀ṣun. A rí pé wọ́n ní ìgbà tó ń ṣe Abọ́yadé ní gbogbo ọlọ́yà ní ó ń dà láàmú, tó yọ òjòjò tó ń ṣẹlẹ̀ kan tí gbogbo wa fọwọ́ lẹ́nu tá a bá ń lò, a rí pé kò bójú mu. A rí pé ó ti dé ògóńgó ibi tí a ti gbọ́dọ̀ sọ̀rọ̀. A rí pé ní ọdún 2022 ìjọba APC wọ́n ṣe ìdìbò fún àwọn ìjọba ìbílẹ̀. Àwọn ìjọba ìbílẹ̀ yìí ààrẹ máa wò pé tí wọ́n bá fẹ́ ṣe ètò ìdìbò ẹni ìbò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kì í ṣe ìbò ẹgbẹ́ kan, ìbò gbogbo òṣèlú tó bá wà ní. Níjọ́ náà lọ́hùn kì í dẹ́ ṣe ẹgbẹ́ APC nìkan ló sọ pé wọ́n fẹ́ ṣe ìdìbò yẹn, àwọn ẹgbẹ́ mi náà bá wọn ṣe ń bẹ̀. Ṣùgbọ́n nǹkan tá a ṣàdédé ni pé ìwé ìdìbò tó ń lò gan ìwé ìdìbò fẹ́ gbẹ́ kan ni, yes bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́, ìdìbò bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ tó lòdì sí òfin ìlànà ìdìbò orílẹ̀-èdè wa. Yàtọ̀ sí yẹn, ètò ìdìbò yẹn ò mú ọjọ́ tó yẹ kán mú lò láti fi ṣe ìgbékalẹ̀ ìdìbò. Ṣùgbọ́n torí pé àwa la wà ń bẹ̀, wọ́n ń jayé fàmílétè kí n tutọ́, kò sẹ́ni tó lè mú wa, wọ́n wọlé. Nígbà tí ìjọba míì dé tí ì ṣe ìjọba ẹgbẹ́ wọn nìkan lọ̀rọ̀ kún pé wọ́n yẹ láti dúró ní àpèrè ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ìgbà tí ìjọba àpapọ̀ tó bọ́ sí ọwọ́ olórí wa tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, inú wọn dùn pé àti rọ́nà àbáyọ. Àwọn ẹgbẹ́ APP wọ́n pè wọ́n lẹ́jọ́, PDP náà pè wọ́n lẹ́jọ́, ṣùgbọ́n ẹjọ́ tí PDP pè, ẹjọ́ tí wọ́n ti dìbò ní pre-election làwọn iléèbó ń pè, wọ́n ti dìbò nígbà tó ń fi pe ẹjọ́ yẹn. Ẹjọ́ táwọn APP pè wọ́n ti ṣe tán, máa ṣe tán. Ẹjọ́ àwọn APP yẹn ni kóòtù kọ́kọ́ dá pé àwọn alága yes or no wọn tọ́ láti wà ní orí àga ìjọba ìbílẹ̀. Wọ́n fọwọ́ lẹ́rán wọn wòye, wọ́n wá gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó ń pè ní appeal court. Appeal court ní ẹjọ́ tí ilé ẹjọ́ dá ní Ọ̀ṣun bíbá pé òun ló fẹsẹ̀ múlẹ̀ pé wọ́n yẹ láti wà lórí àpèrè ìjọba. Ẹjọ́ eléyìí tí PDP pè tó náà takò ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ilé ẹjọ́ ní kò tí ì tó àsìkò láti pèrò ẹjọ́ bẹ́ẹ̀, wọ́n fagilé. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí jóni ẹgbẹ́ ilé ẹjọ́ ti dá wọn láre pé àwọn ló kúnjú òṣùwọ̀n láti jẹ alága. Ẹjọ́ ilé ìjọba ti kọ́kọ́ dá wọn lẹ́bi pé wọ́n lẹ́tọ̀ọ́ sípò alága yẹn, wọ́n fi ilẹ̀, wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀. Pé wàhálà yẹn ṣe bẹ̀rẹ̀ lọ́sùn tí gbogbo wá rí nìyẹn, wọ́n para wọn ṣe lọ́tùn lósì. Lẹ́yìn tó ń ṣe yẹn tán, APC tún wá fẹ́ gbọ́ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí mi wọlé. Wọ́n wá lọ sílé ẹjọ́ láti sọ pé ẹjọ́ tí wọ́n kọ́kọ́ dá wọn lórí ti APP yẹn o pé àwọn fẹ́ takò. Ilé ẹjọ́ wá bá wọn wípé kí ni wọ́n wò láti jọ yìí, pé kí ni wọ́n wò láti jọ yìí kẹ́ ẹ̀ fi gbé ìgbésẹ̀ láti jẹ́ pé kẹ́ ẹ̀ takò. Tí a bá ń da iná bí wàtá bá kàn fi àsìkò wá ṣòfò ni. Ṣùgbọ́n ẹ wá gbọ́ o, gbogbo kátìkàtì tẹ́ ti ń sọ lórí ẹjọ́ tí ilé ẹjọ́ ti kọ́kọ́ dá, ẹ lọ fìwé agbẹjẹ́ mọ́wọ́. Ilé ẹjọ́ kì í ṣe olóṣèlú gbẹ́jọ́ ẹ ṣe lọ nù.
ṣùgbọ́n ṣàdédé la kàn gbọ́ pé wọ́n ti ń sanwó fún àwọn alága yẹ́sọ̀lù pé wọ́n láwọn ni wọ́n kójú òṣùwọ̀n láti wà nípò. Eléyìí ló mú ká sọ̀rọ̀ á rí i pé àwọn wò wọ́n tẹ́lẹ̀ torí pé àwọn ẹjọ́ yẹn wà ní ilé ẹjọ́. Ẹjọ́ tó bá sì wà nílé ẹjọ́ àwa nígbà pé kò yẹ kí á sì máa ṣe àyọnusọ́sí. Ṣùgbọ́n nígbà tá a gbọ́ pé owó tó jẹ́ owó gbogbo wa ni, tí ò sọ̀rọ̀ owó olóṣèlú kan, tí ò sọ̀rọ̀ owó ẹgbẹ́ òṣèlú kan, owó láti lè tún ìjọba ìbílẹ̀ kó wà gbogbo ara níjọba ìbílẹ̀ tí káwádẹ̀ wá wo àgbékalẹ̀ ìjọba ìbílẹ̀. Kò alága kankan ò lẹ́tọ̀ọ́ láti fọwọ́ sí ìwé ìgbowó tó ń pè ní check. Akọ̀wé àgbà ní olórí àwọn òṣìṣẹ́ níjọba ìbílẹ̀ àtàkápò ìjọba ìbílẹ̀ ni wọ́n mú lẹ́tọ̀ọ́ láti fọwọ́ sí. Eléyìí tó kankan alága lásán ni pé owó tí wọ́n béèrè yìí o sẹ́mi ni mo ní kán lọ gbà á, òun náà ń pè ní schedule, àṣà schedule. Ṣùgbọ́n láti wá pé wọ́n sanwó sí àpò ẹnìkan ní ìgbà tó jẹ́ pé ìjọba fàmílétè kí n tutọ́ sí ni, ìjọba ta ni ó mú ni, ìjọba jẹni nípa. Ẹni pé adé ẹ̀kọ́ nínú orin àkọmọ̀nà orílẹ̀-èdè wa pé a fẹ́ fi ọjọ́ ọ̀la tó dálẹ̀ fún ọmọ wa, sọ́nà àti fọjọ́ ọ̀la tó dálẹ̀ fún ọmọ ni aláàmọ̀ sòótọ́ àmọ̀ wà tó dáa àníkọ́lọ̀ ń ràn wá lọ́wọ́. Ṣé wà ó tọ́ àti wà tó dáa láwùn yìí ká fẹ́ fi ilẹ̀ dé ọjọ́ ọ̀la ọmọ wa. Kí lẹ retí lọ́dọ̀ ìjọba àpapọ̀, kí lẹ fẹ́ kí wọ́n ṣe? Ìjọba àpapọ̀ bó ṣe jẹ́ pò ní bàbá Ọ̀túntòsì, ó yẹ ká gbó lórí òtítọ́ ni, ká sọ fún wọn gbọ́dọ̀ sọ pé torí pé ọmọ ẹgbẹ́ mi ní ẹgbẹ́ ilé yìí pé mo gbọ́dọ̀ ṣègbè. Bàbá ò gbọ́dọ̀ ṣègbè lẹ́yìn ọmọ. Bàbá tó bá ti ń ṣègbè lẹ́yìn ọmọ ó fẹ́ da lẹ́yìn ẹrú ni. Ìjọba ta ni ó mú mi, ìjọba àpapọ̀ ò ń ṣe. Àwọn àgbájọpọ̀ àwọn adá àbí agbẹjọ́rò tí wọ́n ń pè ní lọ́ọ̀yà, àwọn náà ń dadájọ́. Wọ́n ní tán ṣe ò lẹ́tọ̀ọ́, àmọ́ ọkọ ni wọ́n á di òfin, wọ́n ní kò bójú mu. Gbogbo àwọn òṣèré orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní tán ṣe ò bójú mu. Àwọn civil societies, àwọn ìtẹ́ṣe yóò dá, àwọn alákùnjọpọ̀ láìtakùn tán bá ṣe wọ́n ní ò dá. Ó yẹ kí ìjọba àpapọ̀ ní etí ìgbọ́ràn sí nǹkan táwọn ènìyàn sọ.